lórí ọ̀rọ̀ ìjà ẹ̀sìn láàrin àwọn mùsùlùmí àtàwọn oníṣẹ̀ṣe tó ti ń lọ láti bí ẹnu ọjọ́ mẹ́ta báyìí lórí ayélujára Sheikh Akeugbagold tó ti fi ohùn lẹ̀ gidigidi tààrà fáwọn tó jẹ́ alábòsí nínú àwọn ẹlẹ́sìn mùsùlùmí tó ṣe wípé wọn ò fẹ́ kíjà ó parí, wọn ò fẹ́ kí ọ̀rọ̀ ìjà ẹ̀sìn kó lodò lọ sinmi. Ó mà wá dójú ẹ̀ wò. Nínú fọ́nrán yìí ẹ gbọ́ àwọn ìbéèrè ńlá, ìbéèrè pàtàkì tí Sheikh Akeugbagold béèrè lọ́wọ́ àwọn tó fẹ́ kí ìjà ẹ̀sìn ó ṣàwáyé ní tipátipá tán ṣàfẹ́ da ilẹ̀ Yorùbá rú. Wọ́n ní ọmọ ogun mélòó gan-an ni wọ́n ní tí wọ́n fẹ́ fi bá wọn ẹlẹ́sìn tó kù jà. Ọ̀rọ̀ ìgbẹnu tánṣẹ́ ẹ̀yin èèyàn. Ní bákan náà bàbá Akeugbagold tún wá ṣàlàyé nípa ìgbésẹ̀ tí wọ́n ń plan láti gbé táwọn mùsùlùmí tó fẹ́ràn àlàáfíà tí wọ́n fẹ́ gbé pẹ̀lú bọ́n ṣe ní àwọn ò lọ sí ààfin Ooni Of Ife ọba Adéyẹyè Ògúnwùsì láti lọ wá àtúnṣe sí gbogbo ọ̀rọ̀ ìjà ẹ̀sìn tó ń lọ káàkiri nílẹ̀ Yorùbá lélẹ̀ tí àwọn alábòsí kọ̀ọ̀kan nínú ẹ̀sìn Islam tí wọ́n tún fẹ́ yí mọ́ bàbá Akeugbagold lọ́wọ́. Kí làlàyé tí Sheikh Akeugbagold ṣe lórí ẹ máa gbọ́ gbogbo ẹ̀ nínú fọ́nrán yìí. Ọ̀rọ̀ pọ̀ nínú òwe kọ́bọ̀. Bàbá Akeugbagold wá béèrè lọ́wọ́ àwọn alábòsí ẹ̀sìn Islam wípé tá à ń sọ fún wọn wípé ẹlẹ́sìn mùsùlùmí ò lè bá ẹlẹ́sìn kejì ṣe, ẹ̀sìn ni ò ní papọ̀. Ọ̀rọ̀ yìí lágbára o. Bàbá Akeugbagold ní nítorí kò sí ẹlẹ́sìn kankan nínú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta àtẹ̀sìn mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti ìṣẹ̀ṣe. Kò sílẹ̀ tí ó ní agbára níbi tí ayé lajú dé lónìí tó lè sọ wípé ìlú kan báyìí tòun ni àwọn nìkan làwọn sì fẹ́ máa gbé bẹ́ẹ̀. Ẹ wo ẹ̀yin èèyàn mi, ọ̀rọ̀ tún pọ̀ nínú ìwé kọ́bọ̀ nínú fọ́nrán yìí. Bí ṣe wá máa fi fọ́nrán ọ̀hún lẹ̀ tájìjọ máa gbọ́. Ẹ má gbàgbé láti máa bá mi follow DIGINAIJA online TV lórí Facebook bẹ́yìn bá ṣe ń láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì yìí. Kẹ́sì máa bá mi like and share fídíò kó máa lọ káàkiri lórí ayélujára. Fọ́nrán ọ̀hún rèé, ẹ jẹ́ àjìjọ wò. Ẹ jẹ́ àjọ dógun lẹ̀, ẹ jẹ́ àjọ dá wàhálà lẹ̀, ẹ dákun ẹ̀yin tẹ́ ń pẹ́ da ogun lẹ̀. Battalion sójà mélòó lẹ́ni o? Mùsùlùmí ò lè dá ìlú kan declare mọ́ bí ayé bá dé pé ìlú Islam ni ìlú tó ti exist àfi ìlú mi tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ dálẹ̀ lóko. Kírísítẹ́nì ò lè declare ìlú kan níbi ayé lajú dé nílùú tó ti exist kán wá declare rẹ̀ pé ìlú tiwa ó di ìlú Christianity kò possible tí wọ́n bá dá ìlú mi tẹ̀ lóko. Àwọn traditionalists níbi ayé lajú dé wọ́n tó bẹ́ẹ̀ kan sọ pé ìlú tiwa ìlú báyìí ni àfẹ́ ẹlẹ́sìn mi ń bẹ níbi ayé lajúdé tẹ́ bá lọ tẹ ìlú mi lókù. Super glue lọ́lọ́run fi lẹ̀ wá pọ̀ lẹ̀ Yorùbá o. Ẹ má jẹ́ kí nǹkan míì kó wá kó sí aláàrin kó wá dọ̀tá ara wa. Ó lójú ẹbí tẹ́ lẹ̀ Yorùbá tẹ́ ní bá mùsùlùmí tẹ́ ní bá Christian tẹ́ ní bá traditionalist tẹ́ bá bá nínú immediate family ẹ bá nínú extended family. Kí ló dé tí gbogbo wa fẹ́ dọ̀tá? Kùránì ò ní ká bára wa ṣọ̀tá. Bíbélì ò ní ká bára wa ṣọ̀tá. Traditionalist ò ní ká bára wa ṣọ̀tá. Kí ló dé tẹ́ fẹ́ sọ wá dọ̀tá ara wa? Kí ló dé tẹ́ ń pogun? Kí ló dé tẹ́ ń fẹnu pọ̀tẹ̀? Kí ló dé tẹ́ ń fẹnu pè fìtínà láàrin ara wa? Àràbà tó ń ra mú odò ń gbà rere. Àwọn tó máa wẹ̀ ń bodò lọ. 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 Ìran méjì, gúrùpù méjì ní kọ̀ǹtró ayé. Èwo lẹ́yìn jẹ́ ń bẹ̀. Tẹ́ bá rí àwọn tí wọ́n ń kọ̀ǹtró ayé lónìí, gúrùpù méjì ni wọ́n. Àwọn tí wọ́n ń fẹ́ àlàáfíà, àwọn àtayé ṣe. Àtàwọn tí wọ́n dá pírọ́blẹ̀mù sílẹ̀, àwọn méjèèjì náà jọ ń kọ̀ǹtró ayé. Owó ń bẹ ń bí ká dá wàhálà sílẹ̀ fáwọn tí wọ́n fẹ́ dálẹ̀. Wọ́n ò rí owó àmọ́ wọn ò ní látúbọ̀tán. Gbogbo ibi tí wọ́n bá ti jagun láyé, sẹ́yìn rò pé gbogbo orílẹ̀-èdè ayé ló fẹ́ kógun ó tán ní Ukraine ni? Sẹ́yìn rò pé gbogbo orílẹ̀-èdè ayé ló fẹ́ kógun ó tán ní Palestine ni? Orílẹ̀-èdè tí ń ta ìbọn fún wọn ò ní fẹ́ kógun ó tán. Ẹ dárúkọ orílẹ̀-èdè kan tó tàbọn tí wọ́n fi pàlú kan run torílẹ̀-èdè yẹn ò padà jẹ ìyà ẹ̀ padà lọ́wọ́ Ọlọ́run. Gbogbo ẹ̀yin adalẹ́rú dọ̀nàrú torí tẹ́ jẹ tẹ́ mu nínú mùsùlùmí nínú ẹlẹ́sìn Christianity nínú traditionalist ẹ̀yin tẹ́ fẹ́ dalẹ̀ Yorùbá rú ẹ̀yin nu Ọlọ́run ẹ lè rí ṣe Ọlọ́run ò ní fún yín ṣe. Kí lẹ fẹ́ gan-an ẹ jẹ́ ká mọ̀. Àkọ́kọ́ ìran tí ń control ayé làwọn tí bá ń dá wàhálà lẹ̀.
wọ́n máa ní group o wọ́n máa ní supporter ẹ wo majority àwọn ọmọ tí wọ́n bẹ bu lórí internet yẹn àwọn alágbára pọ̀ lẹ́yìn majority wọn for their nuisance value àwọn alágbára believe pé njọ́ tán bá need nuisance value wọn yóò easy láti lò ń bẹ nù ìjọba tí ń bẹ lẹ́yìn ẹlòmíì lórí pé wọ́n da yẹ́rú nuisance value yẹn làwọn ń wò wọ́n à wo kí ló máa jẹ́ àdánwò tí kíní wọn kò wá multiplier effect wọ́n à rò pẹ́ẹ́pẹ́ẹ́ ìran kejì tí ń control ayé làwọn tí wọ́n máa wá solution sí problem ayé àwọn tí wọ́n wá àlàáfíà àwọn náà máa ráyé control torí àwọn ni wọ́n ó padà rẹ́rìn káyìn àwọn ni wọ́n ò ní victory àwọn tàkọ́kọ́ yẹn wọ́n á rí ìyàtọ̀ yẹn wàràwàràwàrà kì í pẹ́ tán ẹ̀sìn nígbẹ̀yìn ẹ̀ àwọn tí wọ́n wá àlàáfíà lórúkọ wọn kì í parẹ́ nù ìwé ìtàn ìlójú ó yà mí lẹ́nu nígbà táwọn kan pariwo òun gangan lágbẹnusọ àwọn ẹlẹ́bọ and so what ṣé wọ́n lọ́lọ́run tó dájọ́ mi ọlọ́run tí ó dájọ́ mi sọ́lọ́run ò rí nǹkan tí ń ṣẹlẹ̀ yìí ọlọ́run rí gbogbo ẹ̀ bí epo bá dàpọ̀ mọ́yọ̀ ọlọ́run ó yanjú ẹ̀ òun lágbẹnusọ àwọn ẹlẹ́bọ ẹlòmíì ní ẹgbọ́n náà gbogbo ẹ̀yin tẹ̀ ń dá wàhálà sílẹ̀ yìí wọ́n fi rọ́ṣẹ́ yín ni àbí wọ́n fi rọ́ṣẹ́ pè fún yín mo rá àwọn kan tí wọ́n bẹ́ jáde àwọn kan bẹ tí mo ti máàkì pé àwọn eléyìí ó yẹ wọ́n lọ ẹ̀wọ̀n gbogbo fídíò gbogbo nǹkan burúkú tẹ́ ń post láti download wọ́n á rí ẹ̀wọ̀n he pẹ̀lú ìyọ̀dà ọlọ́run nítorí ọ̀rọ̀ ọ̀ràn Yorùbá yìí ẹni ó nífàn tó lè kánná jù yín lọ ó bá wa dán wò ó mọ̀ pé atádùn ìyọ̀dùn ká tó sọ pé yìí kí ló dé tẹ̀ ń borúkọ olórúkọ jẹ́ wọ́n ń tọ́jú bọ́lé àwọn ẹlẹ́bọ wọ́n ń lọ bẹ̀bẹ̀ ta ló rán yín pẹ́ bá a bẹ̀bẹ̀ ẹ mú evidence wá pa lọ́ọ́ bá ẹnìkan nílé pé a fẹ́ bẹ̀bẹ̀ pé ẹ dákun ẹ jẹ́ kíjà parí bring out the evidence ẹ̀yin òpùrọ́ lánà tó lánà lè káàdìbì torí pé kan wọ́nà pé káyé ọkàn rò pé ẹ̀yin náà relevant nínú ayé ẹ rí i pé wọ́n ń sọ̀rọ̀ ẹ̀yin náà fẹ́ kán sọ yín mọ́tàn kán sọ yín mọ́rọ̀ lẹ́dẹ̀ ń bẹ́ jáde bí òkété ẹ̀wọ̀n ni ó hẹ́ ń di ti majority o ẹ̀wọ̀n ni ó hẹ́ ń di ti majority a sọ̀rọ̀ lórí fóònù lóòótọ́ pẹ̀lú respect tí a ní sí èmi àtàwọn èèyàn mi wọ́n dẹ̀ gbà pé a sinmi ogun a jẹ́ kógun sinmi àwa náà wà agree but wọ́n sọ fún mi wọ́n náà mùsùlùmí àwọn apá kan mùsùlùmí ò ní gbà o wọ́n fún yín lóko wọ́n pè yín lẹ́lẹ́bọ o pẹ̀lú àwọn meeting tá a jọ ń ṣe lórí fóònù yìí kò sẹ́ni tó bẹ nìkan mùsùlùmí ò bẹ traditionalist ò bẹ mùsùlùmí christian ò bẹ mùsùlùmí it's a matter of common sense àwọn tó rí wọn pé lájọ wo pé bí ọ̀rọ̀ yìí ń bá lọ yìí tá a bá ní òní dogun tó bá dogun ìran Yorùbá lè sọ́fà rẹ̀ lọ́gọ́rùn mẹ́ta ọdún ìbẹ̀rẹ̀ ogun lẹ̀ dámọ̀ Ọlọ́run nìkan ló mọ̀ pé àjọrò ni pé ẹ jẹ́ kájọ gbà pé bọ́lọ̀ ń ṣe kádàrá pé yọ wáyé lásìkò yìí ni ẹni tí bá ń wò yí pé lágbájá bú mi lágbájá bú Ṣàngó mi tá a náà bá ti bú wọn dópin ìjà ò ní parí kí mùsùlùmí ò wò pé wọ́n pe ànábì lólè àwa náà ò ní gbà á bẹ èbúté yóò fi parí ni á padà sọdọgún kírísítẹ́nì ó wò yí pé wọ́n lànàbì jí kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n ní Jésù jí kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n ló lè ní a nígbà ìjà yìí ò ní parí àfòrò yàrá kì í jẹ́ kóró ọ̀tàn àwọn tí wọ́n ń pariwo lórí íńtánẹ́ẹ̀tì ẹ mọ̀ pé wọ́n mèkì owó lára wa ni gbogbo wọn ni wọ́n ti lọ ṣe monetization òyìnbó gbé monetization kalẹ̀ láti lè jẹ́ kẹ́ ẹ proof ara yín pé smart àwọn òyìnbó dẹ̀ ń lò in a very smart way láti make owó ẹ mọ̀ pé lórí TikTok lórí Facebook lórí YouTube ẹlòmíì make owó tó tó bí 1 million naira per month wọ́n make kíni tí ẹ jẹ́ 1 million mo rẹ́ nìkan tó sọ fún mi pé òun make up to $10,000 every month láì bẹ́ẹ̀bù láì ṣépè àwọn kan lò láti fi polówó ọjà wọ́n make millions àwọn kan lò monetization àwọn kan lò láti fi polówó oògùn àgbo oògùn wọ́n make million àwọn kan lò fún comedy wọ́n make millions ẹ̀yin ò ní tẹ́tà ju kẹ́ ẹ borúkọ èèyàn jẹ́ kẹ́ ẹ dá ogun sílẹ̀ owó ẹ̀jẹ̀ lẹ́yìn fẹ́ máa ná owó kẹ́ ẹ bá yí àwọn èèyàn jẹ́ kẹ́ ẹ báran Yorùbá jẹ́ lẹ́yìn fẹ́ máa ná lẹ́ fi múra sí péjà yìí ò ní parí
èló lẹ fẹ́ rí ńbẹ̀ o níjọ́ ẹ ti ń rí ẹ sọ dáadáa tẹ́ ẹ ṣe láyé tẹ́ni tí ò bá yín gbowó yẹn tí ò ṣe. Allah. mo ti ń ṣe wáàsí nísìn alhamdulillah is over 45 years tọ́lọ̀ tí ní ká yóò máa mọ̀ mi. ta ló sọ pé ká má lọ rí ọ ní Ilé Ifẹ̀ ẹlòmíì ò ní torí owó tí wọ́n gbà ń bẹ̀ ni àhán tó bá fún mi lówó kí ló burú mbẹ̀ wọ́n sọ fún ẹ pé àáfàá tí ń tọrọ jẹ́ kiri àdúgbò ló pè mí ni. àníkà ẹ jẹ́ ká láàfíà ó jọba ẹ jẹ́ kógun omi síbẹ̀ orí yín ọ̀fàpọ̀ tẹ́ ẹ bá dálẹ̀ tán àrọ́mọdọ́mọ yín ọ̀jẹ̀ bàbá láyà ẹ rò pé escape ni ẹ̀yin náà ò ní escape. àníkàjọ gbé lálàáfíà ṣé dandan ni ká búra wa ni ṣé dandan ni ká bú ẹ̀sìn ara wa ni. ẹ jẹ́ àjọ dógun lẹ̀ ẹ jẹ́ àjọ dá wàhálà lẹ̀ ẹ dákun ẹ̀yin tẹ́ ń pẹ́ da ogun lẹ̀ battalion sójà mélòó lẹ ní o. ibo ni amórì yín wà ibo lẹ kó nǹkan ja ogun sí. ọmọ ogun mélòó lẹ ti ní báyìí tí ọjà o tá a bá ní kógun ó dé. gbogbo ẹni tí ń pé àní gbà ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ túká ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ fọ́ká ọmọ ogun mélòó lẹ ní o. abẹ́ kàn fẹ́ fẹ̀mí àwọn èèyàn ṣòfò ẹ kàn fẹ́ yẹ̀yẹ́ àwọn èèyàn ọ̀kan nìran Yorùbá gbogbo wa ẹ̀sìn wa bó ṣe lè wù kó yàtọ̀ síra wọn tó we are one ní bára wa jà manage ara wa ni. bàbá wa manage ara wọn ní àfijọ́ gbẹ́jọ́ ní àárọ̀ yìí Nàìjíríà ti ń bí over 100 years ago irú eléyìí tẹ̀yìn dálẹ̀ yìí ọ̀sẹ̀lẹ̀ rí kò possible kí ìlú kan sọ pé òun ó control gbogbo ilẹ̀ Yorùbá it's impossible. òun kálukú jọ wáyé àjọ gbé pẹ̀lú fẹ́ni gbogbo ọba wa ló deserve respect ló jẹ́ ń sọ ní last year pé ẹni ìlú tó bá wá yẹ̀yẹ́ ọba wa nílẹ̀ Yorùbá yóò kan àbùkù tó rà náà yẹ̀yẹ́ ọba ìlú kan. ó lágbára o ọ̀rọ̀ rẹ o ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu Sheikh Akeugbagold yìí kí ló opinion tí ẹ máa sọ ìròyìn nípa ìsí kọ́mẹ̀ǹtì ìjà ẹ̀sìn nílẹ̀ Yorùbá Ọlọ́run nìkan ló lè yanjú ẹ̀ ẹ máa bá mi sọ opinion yín sí comment ẹ má gbàgbé láti máa follow DIGINAIJA online TV lórí Facebook link tó wà ní comment section fídíò yìí máa gbé yín tààrà lórí Facebook page wa lórí YouTube ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò kẹ́sì máa bá mi like and share kó máa lọ káàkiri ká tó pàdé láyọ̀ àtàláfíà ẹ ṣeun púpọ̀.